tí ò sọ lóyún lóyún ṣe ní nàró. wà mí ní àbí. àbítorí ẹlòmíì lè ṣàṣepamọ́ tà ní mọ̀. àti khalaqalakum min anfusikum azwajan litaskunu ilayha. àfọ̀ mi amírí láti bí jẹ. ja'ala bainakum mawaddatan wa rahmatan. inna fi dhalika laayatin liqawmin yatafakkarun. Khadija ìyàwó Ànábì Muhammad wa khayrun nisa. ẹ̀sìn yorùbá Ànábì bá. man sarrati zawja manzara. dákun ẹ̀yẹ mi tẹ̀ ẹ̀nà rówó yìí. àti ìyá mi tó wà mẹ́rin tí ọmọ tó lé kó lé ọkọ̀ ọgbọ́n ní ìsìn. wa khayrun nisa man sarrati zawja manzara. bàbá ìyàwó sẹ́ ń gbọ́. wọ́n lóbìnrin tó lọ́lù baríkà jù láyé Amíru. òun lóbìnrin tọkọ rẹ̀ wò tí rẹ̀ sì lù. tóbìnrin ò bá ti wù yẹn wò mọ́ ọ̀nìlẹ̀ bá gbé mọ́. wa khayrun nisa man sarrati zawja manzara. wọ́n pè kéèké ní ẹ̀lbógìdù. ìwà tóbìnrin bá wù tó bá débi ìkórìíra. bàbá ẹ mọ̀ sàlùbáríkà wa khayrun nisa. kò ní nílé ọkọ gbé mọ́. man sarrati zawja manzara. ẹjọ jẹ ń bá Khadija sọ̀rọ̀ ọmọ gidi. wa man hafizatuhu fi maghibin wa mashhadi. bẹ́ẹ̀ tó sẹlẹ̀bírẹ̀tì olóòlù kò ní yẹ lórí ẹ̀yìn náà. àmín khayrun nisa man sarrati zawja manzara. wojú ọkọ ẹ sọ fún báyìí wọn ní ní pọ̀ nínú yẹ good because tóbi lọ́wọ́ báyìí ló jẹ́ èyí lè máa wá ikú ká. ẹ̀wọ̀n tó bí ká fẹ́ra wa ẹni tó gbọ́kànlé jù lọ fẹ́ o ẹni tó trust jẹ láyé lọ fẹ́ o wọ́n mi ẹni ọ̀fẹ́ jù lọ fẹ́ o mọ́ pínkì wèrè o wọ́n lọ fẹ́ rí yẹn wọ́n sì ṣí àti ẹ̀ pẹ̀lú ẹlòmíì ọ̀fẹ́ ni. wa khayrun nisa. ẹ̀yin obìnrin kò sí ti jẹ́ x yóò sí fún wọn tó bá ti di lọ́kọ̀ mẹ́rin kankan rí mọ́. group kìíní kan tẹ ẹ̀fọ́ ẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ parí skul ibi tí sì lọ́ọ́ ti hù nù. union. ìròyìn náà o àbírọ̀ ọmọ dáadáa ní ẹ ọ̀ sì máa dá a lọ àmọ́jọkọ̀ rẹ̀ wù ọ́ ẹni tí a bá ní fẹ́ràn ẹ má jà fẹ́ ìfẹ́ ìgbọ́dọ̀ sẹ́kù gbogbo káàmì fẹ́ ọkọ rẹ débi tí kò ní sí àlébù kékeré lọ́dọ̀ rẹ̀. wa khayrun nisa man. bẹ́ẹ̀ tó ti sọ bẹ́ẹ̀ ọmọ sí ti lajú bọ̀rọ̀ ọmọ sí ń lajú ẹ̀yin tẹ̀ náà kí n bá wí o tó bá sì wà lọ́wọ́ yẹn lọ yí padà wọ́n yóò kú níbi kan kí wọ́n kú yẹn yẹn. ọ̀nà ọmọ yìí ní secondary school ọtún wa kọ́ọ̀dù nọ́mbà rẹ̀ bàtọ́ nílé ọkọ torí kínú kólóbà tó máa tọ̀ wò. ọmọ yẹn tó máa rí mọ́ o irọ́ sì ni pé mo lọ́ọ̀rẹ́ ọkùnrin àbòsí ni sọ̀gbọ́dọ̀ sọ kí ni kò sọ̀rọ̀ ọkùnrin pàà kó lè kẹ́ràn rẹ jẹ ni yóò kàn kó palétìfù ẹ lọ ni kò lẹ́rẹ̀ jẹ yóò kó ọjà tó wà ṣọ́ọ̀bù rẹ ọjà rẹ lulẹ̀ ìrọ̀ kí ni jẹ́ ọ̀rẹ́ ọkùnrin tẹ́ tilẹ̀kùn mọ́ rí wọ́n dẹ̀ ní gbóbìnrin sọ̀rọ̀ ọmọ adáyàn sọ́kùnrin ní òní jìyàn wò. bọ́ọ̀lù ọkùnrin àtòmìnrin bá ti lè wọ̀ jù lẹ́yìn kọ́nu sí pé mo fẹ́ fi ọ yóò sì bá alájọṣepọ̀ torí eré pọ́ọ̀tì pọ̀jù láàrin wọn. wa khayrun nisa man sarrati zawja manzara.
ومن حفظته wọ́n ní bá sọ̀rọ̀. في مغيب ومشهد ṣé dáàbì máa wú ọkọ rẹ من حفظته níbi kíni kọ́ ní ìyá yí ọkàn. في مغيب ومشهد ومن حفظته nàìjíríà yìí nàdẹ́sẹ̀ kìtìkà kò báyìí. في مغيب ومشهد gbogbo yìí lọ́dún barika. بصيرة ألفاظ gbogbo yìí ẹ ṣoríire. بصيرة بيتها ọlọ́run ní jẹ́ parun. قصيرة طرف عن كل أبعد ẹgbẹ́ gba tọmọkùnrin. قصيرة ألفاظ tí wọ́n ti ẹ̀ kú ẹ̀rí tó ọmọ rí bí mi. ọjọ́ wí pẹ̀lú ẹ̀rí. قصيرة àti ẹ̀ bá gbọ́ ẹ̀rí ni òjò ìyàwó bínú ṣe mi ní jẹ́ bá. èmi lè mi ìró jà sí mo ti fi ẹ̀rí kú ọ lẹ́sẹ̀. قصيرة ألفاظ wọ́n mi Khadija ọmọ mi máa dún ọkọ rẹ nínú. assignment àkọ́kọ́ ni kò máa fún ní happiness. àkọ́kọ́ ọ̀sẹ̀ rẹ̀. kò sí fẹ́ tí o bá sí dùnú. wọ́n lọ fẹ́ràn ọkọ rẹ dáná ọ̀fẹ́ràn ọkọ rẹ ṣe ọkọ rẹ bá gé kaná wọ́n bá kùn ní gé kaná. bàbá nígbà tí mo bá àlùbáríkà dá àyè kan tẹ́ mo wà lè dáwẹ̀ máa ìyàwó mi ni máa wẹ̀ mí. mo wà jókòó wà fẹ̀ èmi sì ní ọ̀rọ̀ wẹ̀ mo tún wẹ̀ pẹ̀lú gbogbo ọlá ni èmi ó tó ní ọ̀rọ̀ wẹ̀ kó mi ó bá mi lórí. mo ń jókòó ni mo wà ní máa bo ẹyin fún mi mo wà ní àwọn ọ̀nà mi ò ní wáyé mi lára ayé mi sì lọ wà jẹ́ n fi ọ́ sáyé kọ́ ni wà ní jẹ́ náà. وخير النساء ẹ bá ń jẹun akáàtì wà lọ́wọ́ rẹ yóò kó bá jáde ìlú nìlọ yóò sáré nà ní ìlú nà. ayé ni àníwá mi tẹ ọkọ rẹ lọ́rùn kó gbádùn ẹ tààrà. سرت الزوج منظرا kí ló dé tó ọtẹ kọkùnrin ó gbádùn rẹ gbàtà pé nǹkan ń ṣe ọ́ kí lọ lọ́lé ọkọ fún wọ́n tó ń kára bí ẹran ojú tàkúté. kan gbogbo lójúmọ́ ni màá rẹ̀ ọ́. wọn yìí kẹrẹ mọ́kọ wọn ni bá sọ̀rọ̀ yìí. من حفظته في مغيب ومشهد ẹsẹ̀ ń ròyìn ẹnu gbàgbà mọ́ yẹn náà. ومن حفظته obìnrin ní obìnrin ní. Fi- sẹ́yìn obìnrin kan náà ṣe onírú wọ́n ti tú ìnú bàbá mi. من حفظته ẹnu gbàgbà. في مغيب ومشهد ẹ̀yin ò ní gbàgbà ọkùnrin lẹ́yìn. ومن حفظته ẹ̀yin ò ní gbàgbà. في مغيب ومشهد ntutù mo mú kọkùnrin ó bá ti yẹ. ọkùnrin gba tẹ̀yìn. alukọ náà kọ́ máa di ẹrù tó lé wọ́n di lé wọ́n dilé lórí. lórí. wọ́n béèrè tí ò ní. wọ́n béèrè tí ò ní. ọmọ kapásítì ọkọ rẹ̀. àwọn owó ṣe máa wọ́n béèrè tí ò ní kẹ́ yóò máa sá fún ọ. yóò máa sá fún ọ. ṣé kò jalè ni. tí kò jalè ní. wọ́n lọ fẹ́ra lẹ́sìn 250,000. ọkọ ni mo ní 150. báwo wọ́n yín náà yóò yí ọ́. yọ. èyí kí o tí ì ní 20,000 wọ̀. mọ̀ nílá o. ara sọ́ni láti bí tẹ́ẹ̀mì lé títí lọ obìnrin ló pọ̀ jọkùnrin lọ àwọn tí o tí ì rí bí yasí lọ rí wọ́n sì kàwé jẹun fáìn ìyá yìí. wọ́n tún ara ṣe àmọ́ wọ́n lulẹ̀ àwọn olùlẹ̀. ọ̀nà tí o ti elevate wọ́n báyìí wọ́n ti dì mẹ́ dáadáa. wọ́n dáadáa. قصيرة ألفاظ قصيرة بيتها ohun tí o tún tó gba ẹ̀mí ni mú mi ohun tí o tún tó gba tiẹ̀ sí i mọ̀mọ́ ẹ bá sòwò ẹnu wọ́n sọ wẹ́n mọ́. bàbá obìnrin tí wọ́n bá yẹn sòwò ẹnu fẹ́ pa èèyàn ni ọkùnrin tí sọ̀rọ̀ ti fún lẹ́sìn mẹ́fà wọ́n sì bẹ́ẹ̀ wọ́n sì bẹ́ẹ̀. قصيرة ọ kàwé dáadáa àmọ́ wo rẹ̀ fi sábẹ́ ọkọ rẹ̀ equal right yóò bá tóbìnrin jẹ́ Allah ẹ ní right kan náà ọ̀gá rẹ̀ ní bó ṣe gùn káàrin ń dùn. kí ọ̀gá rẹ̀ kí n rí orí rẹ̀ pé jọ̀kọ́ قصيرة بيتها ẹ̀yin bàbá sẹ́ni kó páàsì abẹ́rẹ́ àbí òyege ni ọ̀yẹ́gì ó ti gbọ́ ọ lọ́kọ ìwọ náà ìgbàlẹ̀ tó máa mójútó tọrọkùnrin mi náà nílọ
mọ́bìnrin ọ̀sẹ̀ yóò máa fi níràn. قصيرة بيتها ọkùnrin tó fọ obìnrin rẹ̀ ní kí ni yóò máa ṣe ẹni kí ni àkọ́kọ́ yóò máa pín obìnrin lójú ìyàwó rẹ̀. yóò bá ọ àrífín ẹlò bọ́lá bọ́lí tọ́sí sùn lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀lì kan. wò mí ọmọ àfààní mo sì bá dẹ̀ jẹ́ gbà kó mọ̀ sí fẹ́ lómi ẹ má bọ́lá jí yọ bẹ́ẹ̀ bọ́lá jí yọ àárẹ̀ ni ó pa. ọgbọ́n kan náà fẹ́ yàwó ọ̀sẹ̀ bí wèrè ló fi fẹ́ ọ wọ́n wọlé tán ní tàkúté mu ẹran a máa gé rẹ mọ́ tàkúté tí ó sànà. وشاور wọ́n sì jẹ́ tán obìnrin bíbá kan ní sèkò sínú àlébù mọ́ kárin wọn láti fi mẹ́fà kan tó lọ ní ọkọ. mo tí wọn lọ ti gbọ́dọ̀ ṣe bí wèrè tó torí láì rẹ̀ mí wọ́n pọ̀ tilẹ̀ tí ó náà tọ̀lé àníṣe ọ̀ọ́dì wọ́n fẹ́ lè mọ sáré tẹ̀lé ká. وشاور àìmọye ọkọ̀ tẹ́lẹ̀ mi ló ń lò kúrò gbàtọ́ dọ́dọ̀ yẹn gidi sí òtúnkùn mẹ́jọ òtúnkùn wọn ọlọ́mọ kún kalẹ̀ ní kúlù. ولا تعجل وانفق ولا تخف má sì máa kájú rí àtì sí tó bẹ̀rẹ̀ bá gbé ilé mi kó ní ẹ má máa bínú máa yóò padà bẹ̀yìn. وشاور ولا تعجل má bá ṣe mọ̀ràn wò mí má síríọ̀sì jù tó bá kù wọlé má ṣe mọ̀ràn wá ní wá ọkùnrin ọkọ ìyàwó bí n kọ́ ní kíníkì ìmọ̀ràn bíi kíni ní ọbẹ̀rẹ̀ ọ wà sọ sí létí ọ dàbí mọ̀ lóru òní sọ́ọ̀sì létí ọ̀rẹ́ kiri rẹ̀ sọ fún ọ ní yóò gbà báyìí tẹ́ iṣẹ́ tó ọgbà àánú kíni àwọn aṣèwé ẹni pọ̀ ọ̀dà kan wà lọ ẹrú èyí ní ẹ̀yìn pọ̀ ìlú ìlú ìlú. شاور ولا تعجل وانفق ولا تخف èyí máa ń pè bí ọpọlọ obìnrin ni ọ̀rọ̀ tó dùn mọ́ lọ́ máa sọ bẹ́ẹ̀ni ọmọdé wa ọbẹ̀ níkẹyìn ni inú yóò jọ máa dùn ọkàn wẹ̀ bíi láńgídò ọsì kí omi mọ́lẹ̀ ó yá ìwéèrè kí ni yá ọsì èrè rí ni. وشاور ولا تعجل ọmọ bá ṣe máa rẹ̀ ọ̀nà kò máa fọ ọrùn wọn lẹ́sẹ̀ ibi tí wọn náà ti máa mọ̀ pé ọdún níyàwó nù ẹ̀yin ọkùnrin ẹ̀gbọ́n mi ní sọlá ni ọlá wa lóbìnrin àdúgbò máa bá ọ̀họ́ ẹ̀yìn tí ò mú ọ inú rí màá dùnkọ ọbẹ̀ níṣẹ́ wo tẹ ẹsẹ̀ fún mi wọn ni wọn máa nù wọn lóúnjẹ mo bá tèmi débẹ̀ o mo náà mo lẹ́sẹ̀ fà mo wà ní máa nù mí wọn ní kí ló dé mo ní kí ni bàbá sọlá ló dé ń fẹ́ ọ kí ni tí wọ́n fi ọ sí kí n máa dunnú ló jẹ́ kí n fi ọ. وأنفق ولا تخف ẹ sì máa náwó fún un ọkùnrin mi kò gbàgbé owó sápò àsọrí àwọn níyàwó rẹ ìfọ̀sọ̀ ìwọ tó ń gbàgbé egun ẹran sápò èmi ni wọ́n fọ̀ lápò rẹ tó wọ́n mọ ẹsẹ̀ jẹ. وأنفق ولا تخف ìwọ gbàgbé owó sápò onírun ọdẹ tí asọ́rí ti dọ̀tí o tó yóò tó mú owó mẹ́ ọkùnrin yẹyẹ kò mú owó wálé rí ọba jẹ́kù ẹja òyìn tó wá bò dìdìrì ẹ̀yìn tó ta yín tó gún lérí bì. èyí máa ná fún mi àti àrẹ́sì obìnrin bàbá owó wà bẹ́ẹ̀ owó wà bẹ́ẹ̀ owó ni kẹ̀kẹ́ yìí rere. bàbá àdìjà dé kíní kan wọ́n bí nísìnyí màmá rẹ fẹ́ náwó wà ní gbàjẹ́ fún ọ tí ọkọ̀bìnrin tiẹ̀ tó fẹ́ mú kò mú mọ́nù wà bu ẹ̀rìn lọ́nà kárí ọkọ mi ó tún kì í obìnrin fẹ́ràn owó kọjá kéèyàn láhùn yóò rò kúrò ọ. من الفقر هذا تقع أسد má sì lé koko ọmọ àfààní ọ bàbá rẹ sì ń gbọ́ mẹ́yẹn má lé koko pé tó ó bá bẹ̀ mí nígbà má jẹ́ ọmọ àbẹ̀ ọpẹ́ kọ́kọ́ tó mọ forí jì bàbá
nígbà tí mo kéwú tán ọlọ́wọ́ sàlàyé ayé omi tó pọ̀ tóbìnrin bá ní dá kò tètè gbá tó bá ìdàrú fúnra rẹ̀ ọ̀tẹ̀ ẹnu tó sọ ọ̀fẹ́ sórí ibú ni mo sì wá kúnlẹ̀ dáhùn wákàtí mẹ́ta ọlọ́wọ́ má gbọ́ oníyẹ lórí àléébù rẹ̀ fún ọ̀nà wọ́n ti mánéjì abanlé ni kí mo ṣe ọlọ́bẹ̀ mi ò lò tí bá abanlé ni tí ìyá rẹ̀ lónìí orí ló sọ̀rọ̀ ti fẹ́ gbẹ́ bẹ̀rẹ̀ ẹ mú sàdáàkì yín wá. من الفقر يا sàdáàkì kọ́ yìí هذا تقى أسعد الورى. owó tàbí bí dákọ̀ dáná sàdáàkì sí yóò 50,000 naira. عليك بذات الدين tàbí wàá gbowó fún. توقف بالمنى irú owó wọn kò fẹ́ lómi. ودور owó kan fi sakarasi. ولود أصل ذات تعبدي. jẹ́ owó tó ọmọ dání. ẹ máa sàlámù máa pò. àní bẹ́ẹ̀lì. owó ńlá bẹ́ẹ̀ lóbìnrin ń wọlé ẹ̀rọ àbí àbá ọmọ náà sọ ni. àná lọ gbówó jáde. عليك بذات الدين owó ń bẹ lágbo rẹ̀. الإفار بالمنال 50. ولود 50. لذات تعبدي sọ fẹ́ ṣe dọ́là ní kí n ṣe ọ. ودود الولود bàbá sẹ́yìn ò ní sọ yìí kí o. أصل ذات تعبدي. torí mi fi kọ̀ ní mí authority ní mí òun ní sọ yìí tí wọ́n béèrè nǹkan tí nílé náà lórí ẹ̀. عليك بذات الدين توقف بالمنال ẹni bá mú lọ́wọ́ kì í jìnà sí ẹ̀. ودود ó jà bí èmi kó mi lọ́wọ́ tó sá lọ mo fẹ́ ní máa fẹ́ kún lójú àpò. أصل ذات تعبدي ó gbàgbé owó mi sílẹ̀. ودود olówó kọ́ ó yà mú wá. أصل ذات تعبدي. àtijọ́ náà ní tí wọ́n di owó ní fúnra mi. سيرة الفاوي kílódé máa wọ̀ tẹ̀ kó ní owó kọ́. sọ lówó lórí fóònù ẹ̀. قصيرة طرف العين عن كل أبعد. sọ ní rárá yóò gbọ́ owó èyí tó dúró kó lórí kó lórí. bó lọ wíjẹ. عليك بذات الدين ẹ bínú ọkọ̀ ìfún sàdákì ló jẹ́ pọ́ọ̀sì o. تظفر بالمنى ta ni aràn lọ mo ti ń pa ewo jù. ودود الولود أصل ذات تعبدي. ẹ̀sàrájọ mo ń lọ lọ ọmọ lónà akíwò nìyẹn. ودود الولود أصل ذات تعبدي. àwọn tí ó wà lọ́ọ̀kan yẹn gbogbo tí èèyàn wò ó jẹ tí o bá ní nǹkan mìíràn nú ó yẹ kó ti jẹ kó tó dásìkò yìí. ẹ jẹ́ aṣọ yìí ká máa lọ. تأمل رعاك الله مني تحية وبلغ سلامي روح من طيبة هلا وقف عند ذاك القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى. mo sì ti sọ fún yín ká tó bẹ̀rẹ̀ wọn lọ́kọ àtìyàwó ti jìnnà sí àjù. ọkọ àtìyàwó. àwọn ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí àfáà. kálóbì ìlú tọkọ àtìyàwó jòkó sí ó gbọ́dọ̀ súnmọ́ ibi tó ti gbà mọ́dà ibi tó ti gbà àlùbáríkà lọ́dọ̀ àwọn àfáà ló yẹ kó súnmọ́. ó yẹ kó súnmọ́. bẹ́ẹ̀ bá lè gbé kálóbì ẹgbẹ́ àgbà àwọn àdúgbò ààyè
وقم خاضعا في مهبط الوحي خاشعا. ẹnì wọ́n lè gbé kánópì ìwé àfọ́sí kí wọ́n jòkó mi táwọn ti máa rí ẹbí. láti máa rí wọn níbí. àwọn tí ẹ̀rọ lè ń kọ́sẹ́ ní a máa ń ṣe báwọn fún ọwọ́ ìṣẹ̀bẹ̀rẹ̀ sí àbá. وخافض هناك صدر واسمع لما يتلى. tí mi ò máa sọ bí ó ṣe lo ayé tó o máa ráàyè rojọ́ lọ́ọ̀kẹ́. ọ̀rọ̀ mi ń sọ àgbọ́dànù kí wọ́n jòkó lọ́ọ̀kẹ́ báyìí. تراني ẹgbàá wọn láàyè ń bẹ̀ ọ́. أراني ẹjọ́ ẹgbàá wọn láàyè níbẹ̀ àwọn ni wọ́n lò ní ẹgbàá wọn láàyè. تراني أراني عند قبرك واقفا يناديك عبد ما له غيركم مولاه. ẹgbàá wọn láàyè wọ́n bẹ̀ yé dáadáa. وتسمع عن قربي sọ̀kú ọmọ dáadáa. صلاة كمثل ما تبلغ عن برئ صلاة التي صلى نبي الهدى لولاك لم يعرف الهدى ولولاك لم نعرف حراما ولا حلا. أتسليه الدين bàbá ìyàwó ọmọ bọ̀ ní àyín. ولولاك لا والله alájà yàrá mùsùlùmí dì náà. ما كان كائن nílé wa lọ́fà nílé onílà. ولم يخلق رحمن جزءا ولا كلا. àwọn ọmọ akọ́mọ ní fàárí. أناديك لا خير الخلائق والذي. àwọn wa tó bí ẹ. àti ẹgbẹ́ àsọ̀rọ̀ ní ìrù yẹ́yẹ́ nù. akọ́mọ ní fàárí. به ختم الله النبيين والرسلا. tó bá wọ́ mi ẹjẹ́ wọ́ mi torí tẹ́ fi dá mi ní. ونادي سلام الله يا قبر أحمد. àlejò Rashida jíwèé bákàrè. وجسدي ọjọ́ lọ. لم يبلى قبره ولا يبلى ọba lè kí ó dà. على جسدي لم يبلى قبره ولا يبلى. تراني أراني ọba lè kí ó nà ó lónìí. màmá ìyàwó ẹ̀ àáfàá tí wọ́n ní. عند قبرك واقفا màmá ìyá Mustapha Sambo. يناديك عبد ما له غيركم مولى. bàbá ní àyè ìyàwó. يناديك عبد ما له غيركم مولى. bó lọ wí. تراني أراني عند قبرك واقفا. sọ ní ìwọ lọ jẹ́ Khadija dúró láàrin ẹ méjèèjì. ẹ̀ka yìí ìṣẹ̀dá yìí lójó kan bí. ìyẹn ṣe mẹgbẹ́ rẹ bó lọ wíjẹ. تراني أراني عند قبرك واقفا. ẹ̀yin méjì ẹ̀ wojú rẹ lẹ́ẹ̀kan náà. ẹ̀rọ ọmọ tó jẹ́ ẹsẹ̀ yẹn tí ò dojú tì.
ẹ̀rọ mi lẹ́yìn.